ayé ẹ wáyé yó oògùn ni ilé ayé ayé ẹ wáyé. That's why I got to promise me pé a máa jẹ gbogbo ayé. Okay, máa gbé later, máa gbé. Number one, bẹ́ẹ̀ pè mí ẹ̀ mo ti sáré bọ̀ mo pé mo ti tán nìyẹn. Démọ́lá èmi ló ní mo pè ẹ́. Démọ́lá nǹkan tí ń ṣe ẹ́ o. Kí ni mo tún ṣe báyìí ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Even though ohun tó ń ṣe ẹ́ ó kọjá nǹkan ẹyọ kan. Ẹ̀gbọ́n ẹ wá kí lẹ ń bá perform kí lẹ ń sọ kò yé mi náà. Iṣẹ́ yìí tí mo ti ń ṣe for the past 15 years tí mo ti ń bá wọn ṣe processing lọ sí ìlú òyìnbó any country tó bá fẹ́ lọ èmi tí mo bá wọn ṣe ni wọ́n mọ̀ mí everywhere. Gbogbo lílọ bíbọ̀dù àsánsá yìí ni rádò ni èmi tí mo bá wọn ṣe lélẹ̀. Wọ́n ń wọlé jáde wọ́n ń bọ̀ ni. Now wọ́n náà wá gbé tiẹ̀ wá ṣe báwọn kan lójú wo èmi fún ẹ tí wọ́n fi wá. Wọ́n wá gbéṣẹ́ tiẹ̀ wá bá mi iṣẹ́ tí ó fẹ́ fi fa àkóbá fún mi pátápátá ni Ọlọ́run ló yọ mi. Kí ni kan tó ṣẹlẹ̀ gogogo jẹ́ kí n mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ kò sáà ń lọ sọ́tọ̀ lọ́dọ̀ ẹ̀ là kọ́kọ́ yé mi kí ni kan tó ṣẹlẹ̀ ṣé mo ti fún lówó ṣé bó ṣe ń jẹ́ lókùn kì í fún yín. Kí ló tún wá ṣẹlẹ̀ báyìí. Mi ò mọ̀. Gbogbo orúkọ rẹ ó correct sọ pé mi náà tún láwọn tó ń bá wa ṣe ibi tá a ti ń ṣiṣẹ́ yẹn bàtà máa débẹ̀ báyìí fọ́tò tó mú wa fọ́tò obìnrin lọ́wọ́ àná ẹ̀ ṣé ìyàwó ẹ̀ lọ fẹ́ náà ni àbí ìwọ gẹ́gẹ́ lọ fẹ́ lọ tell me now. What reason passport obìnrin fún kíni. bí lọ́wọ́ lẹ́dẹ̀ẹ́. ṣe borúkọ mi ló wà bẹ́ẹ̀ kí ló dé orúkọ mi wà lóko passport fọ́tò obìnrin wà lórí ẹ̀ kí ló jẹ́ lọ́sí. ìyára mi nǹkan ti ṣe alórúkọ rẹ ló wà ń bẹ fọ́tò obìnrin ni ṣé mi ò mọ tí mò ń sọ ni. ẹgbẹ́ ẹ máa ń ṣe rẹ stop rẹ gbé ọ̀dà ìdè nìyẹn. Démọ́lá tó bá máa tó ọ̀la àbọ̀tọ̀la gbogbo ibi tí mo bá sẹ́yìn dé àwọn adá padà fún ẹ owó tó san ti waste. So ẹ mí nìkan tẹ́ ń sọ yìí ẹ serious pẹ̀lú ẹ̀gbọ́n. wẹ́ àwọn tó ń béèrè fógo pọ̀ but àwọn tí wọ́n fún wọn bá èèyàn báyìí ni wẹ́ òye ó gbà lọ́wọ́ tèmi mọ́. So ẹ mí nìkan tẹ́ ń sọ yìí ẹ serious pẹ̀lú ẹ̀gbọ́n. wẹ́ àwọn tó ń béèrè fógo pọ̀ but àwọn tí wọ́n fún wọn bá èèyàn báyìí ni wẹ́ òye ó gbà lọ́wọ́ tèmi mọ́. wẹ́wẹ́ ẹ̀gbọ́n tó bá yẹ bẹ́ẹ̀ ṣeré ni ẹ wẹ́ stop ẹ̀. táyé ò bá yọ lọ́dún ìwà lọ lọ́dún mìíràn. ẹ má bá mi ṣeré àkìló bí ẹ̀gbọ́n. ìlú òyìnbó gan ti kún kò wá rú ẹ̀yìn báyìí. ẹgbẹ́ rẹ wo ìlú òyìnbó ti kún bẹ́tà kọ́ padà sí orílẹ̀ yín kọ́ lọ́mọ dáko ìlú òyìnbó kẹ̀. Démọ́lá èmi náà máa pẹ́ yóò yà ọ́ lẹ́nu ibi tí mo mọ̀ wáyé sórí ibi tí mo mọ̀ wáyé níbi tí eré ayé rẹ wà bẹ́ẹ̀ torí pé ẹlẹ́dàá rẹ máa ṣe wá fún ẹ láti wá fún ṣe tó wà náà omi jẹ̀bi ọlẹ́ ẹ̀yìn yóò tó bí ìgbà mélòó báyìí tó ti ń gbèsè lórí ìrìn àjò pọ̀ fẹ́ lọ lóyìnbó tí ó ṣàkóso fún un. Bàbá báyìí kò wọ àti tó bí ẹ̀ẹ̀mejì tí mo ti dé ẹ̀mbásí náà ti reject mi. bí ẹ̀ẹ̀mejì tó ti ń lọ náà sì fún ọ. Bẹ́ẹ̀ni sà. sórí tó fà òun ni pé ibi tá a wà yìí wọ́n tó dúró yẹn wọ́n sí omi bó bá ń da ẹ̀bẹ̀ sókè nígbà ìgbà bẹ́ẹ̀ ni torí pé kí ni o ìwé tó yẹ kó o fi rìn àjò òun gán ló tó wà lọ. ìwé ọ̀ bẹ́ẹ̀ ni wá sí ìgbé kòkó kọ́ ọmọ ẹ̀tọ́ rẹ̀ ti ń bẹ níbẹ̀ ọ̀nà náà kọ́ ọmọ débẹ̀ nígbà ìgbà wọ́n mọ̀ kọ́ ọ ni. Bàbá kí mo fẹ́ ṣe báyìí. kò sí tó ń ṣe ìdí tí mo ṣe mú ọ wá bí náà ní kó o gbé ni kó o gbé kó o yọ kúrò ni kó o mú tó tó sí ọ mbẹ. Ṣebí kí n gbé ni. kò sí kankan gbé wọn ló ní kan rẹ kó o mú tó 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 tó. Kí n gbé kókó yìí. Démọ́lá wọ́n fọ kókó ṣòfò tètè yá gbé kọ́ yọ kó yọ kọ́ rẹ. ìgbà tó mọ wá bí nù. gbọ́dọ̀ tí o sì. kí ló dé. bàbá kí ni lọ ó gbóná ojú ọ lọ́wọ́ wò mí ìkòkò lásán ní bẹ́ẹ̀ kò sí tí ó sì fún ọ ojú ọ lọ́wọ́ ẹni ò gbà yín gbọ́ wò bí àfi kò gbé kí nìyí o Démọ́lá èwo ẹlẹ́dàá rẹ nífẹ̀ẹ́ rẹ ló ṣe wà tó wà yìí o àfi kò gbé kí nìyí o gbé o kó mu ti bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó léwu o.
Dẹ́mọ́lá wọ́n bí bá kí ló kí ni tó ṣe ọ́. bàbá kí ni ìgbóná ó gbóná gan. ó gbóná ó gbóná gan. àánú rẹ̀ sí i àánú rẹ̀ àfi kó mú kí ni. bàbá kí ni ìjọba rẹ̀. ọ̀dà wo bí n bá fi lè kú omi tọ́ kí ni ọ̀pá mi kí ni yìí o. orí rẹ̀ bàjẹ́. o kàn gbé ọṣẹ́ pẹ̀. ta ló gúnyán fún ọ tó nítọ́bi òṣòro ó sì wọnú ìtẹ̀dó mi wá ó fẹ́ gbé kókò ó mọ̀ gbọ́. ẹ fẹ́ dúró kí ni tó dé kí ló dé ìgbẹ́tọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ tí ó gbé tí ó gbé bó lónìí. ta ni ọ ìwà amukun mẹ́kọ̀ọ́ lásán lásán ta ló gúnyán fún ọ tó nítọ́bi òṣòro ó sì fẹ́ gbéná wojú mi láì ṣe kó jáwọ́ kí ni sọ bójú rẹ ṣe dúdú bẹ́ẹ̀ náà ni dúró rẹ dúdú ó kàn wá aṣọ funfun lásán lásán ní òye nǹkan. àmọ́ yóò jẹ́rìí yóò mú tí ó mú kókó mi ó ló nìkan yóò mú. ìrọ̀ bàbá ńlá bàbá kù tiẹ̀ èwo ló sọ oríire ní débi tí wọ́n dé lu èbò yọ ni òun ó sì fi yọ torí ẹni béèrè ló fẹ́ di ẹ̀rọ ní kò náwó àlàáfíà rẹ̀ síwájú kọ́lé náà ní kò náà amukun mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Dẹ́mọ́lá. wọ́ ìwé àti soríire rẹ níbẹ̀ lọ́wọ́ àwọn tó fi lọ sílùú òyìnbó. pásítọ̀ tún mi nìyí tọ́dọ̀ ẹni tọ́dọ̀ mi ní tọ́dọ̀ rẹ gàdá tọ́dọ̀ mi bàbá wo dáadáa bàbá tọ́dọ̀ mi ní ìwọ ló ní bẹ́ẹ̀ ni bàbá. èyí tó gbé sílé pálí lásán lásán ó nílé kan báyìí tó ṣe láyé èmi mo sọ bẹ́ẹ̀ torí ibi tẹ́ ẹ wà yìí ilé ní òkùnkùn tá a dérí ayé rẹ mọ́ ni tí ó sì sẹ́ni kankan tí ó gbọ̀ lọ́wọ́. wọ́n lè yẹn dálẹ̀ nítorí pé kò lè sóríire wọ́ àbákú báyìí lásù awo yóò ṣe bákú ní òṣèlú ẹ̀ fara rẹ balẹ̀ ṣé ọ̀dà ojú pé ìwé ìrìnà ilé ẹ̀kọ́ tèmi ni bàbá ní tí ìṣẹ̀lẹ̀ sí olórí yìí ó àfikún máa sọ wàrà rẹ kò sí ṣíṣe kò fẹ́ ṣe ọkùn fàdúrà ni ọkùn fàdúrà gidi gan bọ́ bá fẹ́ bọ́ mú ìjọ àdúrà yó àmọ́ mọ̀ wá sí ọ ní ipò olórí tí ìṣẹ̀lẹ̀ ni ó ti jẹ́ mi sọrí ẹ̀ ń tọ́ lọ ní ìsìn àbíkó kú lójú ọ̀nà rẹ kó gbẹ̀tọ́ rẹ lọ́wọ́ ẹ̀kú ọwọ́ àbáyọ kéèyàn àjọ ayé rẹ má bàa dàdú tàwọn ọ̀gá so yẹ wáyé ètè mi ò sọ fún ọ àdúrà ó gbọ́dọ̀ kó fàdúrà o bọ́ ọ bá fẹ́ kéèyàn àjọ ọ̀hún tó ṣe fún ọ èmi sì bàbá pé tó bá kó fàdúrà yóò tó sí ọgbẹ̀tọ́ rẹ so yẹ wáyé ètè mi ò sọ fún ọ jálọ. báyìí ni olúwa wí gbogbo ènìyàn tí ń gbọ́ mi mo fẹ́ kó sàmì àdúrà olúwa rán mi sí gbogbo ọkùnrin obìnrin ọmọdé àti àgbà àwọn tí ìgbé ayé ojú kan ti sú tí wọ́n sì fẹ́ dìde lójijì mo fẹ́ kó sàmì gbọ́ láti òní lọ ibi gíga tí ìran rẹ ò dérí yàrá ògo tí ayé ò jẹ́ káwọn bàbá rẹ wọ̀ bẹ́ẹ̀ ni olúwa rán mi sí ọ lórúkọ Jésù àṣẹ olúwa máa gbé ọ débẹ̀ o ibi ògo ibi gíga ibi àṣeyọrí àwọn tí ìyá àti bàbá rẹ ò dé tí ẹnì kankan ò dé nù náà yín rí lórúkọ Jésù olúwa máa gbé ọ débẹ̀ gbogbo ìwọ ọkùnrin tó ti ń wá ìrìwé ìrìnà ti pẹ́ o ti wọ́nà kó travel síbẹ̀ ojú kan náà ló sì wà olúwa rán mi sí ọ kó sàmì lórúkọ Jésù lóṣù yìí ọ̀nà yẹn máa ṣí fún ọ ilẹ̀kùn yẹn máa ṣí ọ̀nà yẹn dẹ̀ máa là fún ọ èmi ò mọyé ìgbà tó ti ń dé báàsì tí wọ́n dènà ẹ̀ tí wọ́n fún ọ ní visa èmi ò mọyé ìgbà tó ti ń ṣe processing tó sì ń rí failure lórí ẹ̀ èmi ò mọyé ìgbà tó ti ń gbègbèsẹ̀ tó ń rí disappointment ṣùgbọ́n olúwa ní kí n súre fún ọ lórúkọ Jésù lọ́tẹ̀ yìí ilẹ̀kùn yẹn máa ṣí ó máa travel out ilẹ̀kùn àánú yẹn máa ṣí fún ọ lẹ́yìn àdúrà yìí bó o bá dé báàsì wọ́n máa fún ọ ní visa ìrìn àjò lóyìnbó yẹn máa bọ́ sí fún ọ ògo ń dúró díẹ̀ nílé àjèjì lórúkọ Jésù ó yá lọ gba ògo yẹn ọlọ́run tó gbé Jósẹ́fù lọ sí ilé àjèjì tó dẹ̀ ṣeré ń bẹ̀ lórúkọ Jésù ìwọ náà máa rìnrìn àjò sílùú ògo síbi ayọ̀ síbi ọlá lórúkọ Jésù máa dé bẹ̀ wàá ṣeré o wàá rọ́nà àbáyọ ilẹ̀kùn àṣí fún ọ ogun ayé lórúkọ Jésù kò ní dá ọ dúró bẹ́ẹ̀ ni
visa tiẹ̀ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́ ayé ò ní dí ọ lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé bàbá rẹ ò lọ rí ìyá rẹ ò lọ rí àwọn ìran rẹ kan ò lọ rí ṣùgbọ́n mi pa ní àṣẹ torí pé bàbá rẹ wá yí ọ̀tọ̀ wọn náà wá yí ọ̀tọ̀ lóṣù ìwọ máa rìnrìn àjò yẹn visa máa bọ́ sí ọ lọ́wọ́ ẹni tó lúwa máa lò fún ọ tó máa mú ọ travel lórúkọ Jésù ẹ máa pàdé ara yín wàá dẹ̀ lọ́nà àbáyọ ogun ayé ò ní di ọ lọ́wọ́ ọfà ayé ò ní bá ọ ó ṣeré bẹ́ẹ̀ ló wá wí ọmọkùnrin tó bá process yẹn lọ́tẹ̀ yìí ó máa bọ́ sí visa yẹn wàá rí gbà ẹ̀mí ọmọ mi tó wọ̀ láti lọ́mbẹ́ bóyá London ni bóyá America ni bóyá any country any Europe country lórúkọ Jésù ilẹ̀kùn ẹ̀ máa ṣí fún ọ ògo rẹ̀ dìde bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà bẹ́ẹ̀ ló wá wí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìdíwọ́ ti kó lójú ọ̀nà rẹ mo fẹ́ kó o nígbàgbọ́ lọ tẹ̀síwájú kó o ṣe process rẹ o ti bọ́ sí fún ọ the Lord bless you má gbàgbé o má ti dàkẹ́ àdúrà ayé tá a wà yìí ibùgbé ìkànnì o ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí Ìjìnlẹ̀ Life TV ẹ bá wa like àwọn videos wa ẹ share sáwọn èèyàn yìí. Ilé ayé ayé ẹ wáyé yìí o.